ọlọ́mọ ajá lose. Àmín. à ń lọ sí gbòòrò ọ̀dọ̀ àgbáyé ọmọ bàbá LAGEGE Sheikh Abdul-Lateef Ademoye Yah Satar. Damallahu hayatahu. alátàndá ọmọ bàbá alátàndá èmi àtàndá ọmọ àtàndá ọba tó ṣe wá lọ ọmọ àtàndá dákun má ṣe wá lọ tàtàndá. Èmi àtàndá. wọ́n ní láàrin ìṣẹ́jú èmi ò ní dárúkọ ìṣẹ́jú fọ́gà wọ́n ti wọ́n ṣe márùn. aláwùsá wà àtàndá ọmọ àtàndá ọba tó ṣe wá lọ ọmọ àtàndá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا همة الشيخ الحاج إبراهيم اللهم صل وسلم على الباء ونكتته وشكلته صلاة تؤلفنا بها وتوخرنا بها وتصيرنا واحدا يطلب واحدا الوابا وشالكم كي غيرفون وجيش الله نبي محمد صلى الله عليه وسلم báwa ṣàlékún ìkẹ́ ìgẹ̀rẹ́ fún gbogbo àwọn ẹni ọlọ́run látọ̀dọ̀ àwọn sàbí lọ́dọ̀ àwọn tábìín. آمين. gbogbo àwọn rìjálù lẹ́gẹ́ àwọn afáwa ìmáàmù wa mẹ́rẹ̀ẹ̀rin Olúwa bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n. آمين يا الله. báwa ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fún Sheikh Ademoye Yah Al-Ilory. مداه الله برحمة الشيخ. آمين يا الله. àwọn bàbá wa tí wọ́n bá bàbá LAGEGE bí wa tí wọ́n ti wà níwájú ọlọ́run Olúwa bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n. آمين. olórí wa ni Sheikh Adamu Al-Ilory wọ́n kọ́ wa ń kéwú wọ́n tún fi wá mọ̀nà ọ̀nà rí ọba Olúwa bá wa kájí Adamu Al-Ilory tí o bá rí mú ó máa dùn mí mo sì ń wí náà ni bó ṣe ń wá náà ni mo ń wí jáde wọ́n bá ti wá náà oníṣẹ́ mi ẹ̀ kò lè mú olórí wa ni Sheikh Adamu Al-Ilory wíbẹ̀ yẹn. olórí wa ni Sheikh Adamu Al-Ilory. wọ́n kọ́ wa ń kéwú wọ́n tún fi wá mọ̀nà ọ̀nà rẹ̀. wọ́n kọ́ wa ń kéwú wọ́n tún fi wá mọ̀nà ọ̀nà rẹ̀. ọba Olúwa bá wa kájí Adamu Al-Ilory. 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 ṣàlékún iṣọ́ Mudirul àbíbò afárẹ́. ṣàlékún iṣọ́ Mudirul Habibu afárẹ́. olórí wa ni Sheikh Adamu Al-Ilory. wọ́n kọ́ wa ń kéwú wọ́n tún fi wá mọ̀nà ọ̀nà rẹ̀. ọba Olúwa bá wa kájí Adamu Al-Ilory. wíbẹ̀ ọba Olúwa bá wa kájí Adamu Al-Ilory. ṣàlékún iṣọ́ Mudirul àbíbò afárẹ́. ṣàlékún iṣọ́ Mudirul Habibu afárẹ́. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. القرآن لقد سبقت كلمتنا لعبادنا المرسلين. بسم الله الرحمن الرحيم. ó yẹ kó mọ̀ pé ìbàdàn bá bẹ́ẹ̀ tó dásìkò tá a wà yìí wọ́n ti ṣàwùsù ti ولقد كرمنا. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا
ẹsẹ̀ pé kódà kẹsẹ̀ má pé níbí báyìí ibi tí gbogbo ẹsẹ̀ ti gbá tí wọ́n fi ń pè lẹ́sẹ̀ pé ojú pé ibẹ̀ la wà yìí. ẹ jà foríjì fún mi kò sí ilé ńlá kan tó ju Markaz lọ. kò sí ilé ńlá kan tó ju Markaz lọ. so ẹ ọmọ ibẹ̀ la wà. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين. gbọ́rọ̀ lẹ́nu tèmi náà gba tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀gá tó àfẹ́gbà wà lágége. Yah Satar. ó fẹ́ rẹra díẹ̀ ni wọn kò ní rẹra amúrẹ̀ lódò. إنهم لهم المنصورون. jẹ́ kí n wojú Al-Khalili onímọ̀jèsì. lakọ́dí sabakot kalimatuna li'ibadina al-mursalina innahum lahumul mansuruna. وإن جندنا لهم الغالبون. ṣé mi lè tu àyà yẹn bó ṣe yẹ ká tu tẹ́lẹ̀tẹ́lẹ̀. Al-Qur'ani ní lakọ́dí. sabakot kalimatuna li'ibadina al-mursalina ní ti pàápàá àti sílì ẹ̀ ó ti wà sílì li'ibadina al-mursalina fáwọn tá a rán níṣẹ́ tí o mọ̀ pé Al-Ilory min al-mursalin. Masha Allah. annahum àwọn tá a rán níṣẹ́ yẹn al-mursaluna yaani al-mursalun lahumul mansuruna àwọn kan ní mansuruna o. ṣé o jágbá àwọn tá a rán kọ́ ni mansuruna o ipò tó kéré sí ipò mursaluna ní mansuruna gbogbo mansuruna lil mursalina ni wọn. wa inna jundana àwọn jundu wa àwọn kọ́ ni galibu náà mọ̀kọ́mù galibu yẹn lè jundina al-mursaluna gbogbo ẹni tá a bá rán gbogbo àwọn tí wọ́n bá ní nǹkan tó pọ̀ ẹ̀rí gba Abíọ́lá mina al-mansurina fi hayati walakinnahu li Sheikh Adam. Masha Allah. Saraki àgbà mina al-mansurina walakinnahu li Sheikh Adam. Buhari alago Bedemasi mina al-mansurina ṣùgbọ́n mo ti pọ̀ tó yẹn lil mursalina kó a máa lọ pé mursalina ni kó a máa lọ pé mansuruna ni mursalina dabara ni o mọ̀ntọ́ntunu. ó pọ̀ dà díẹ̀ nù. Al-Galibu gbogbo àwọn akin bí mo ti kéré yìí àná mi náà Al-Galibi náà. Yah Satar. ṣùgbọ́n Galibu yẹn lè jundina Al-Ilory ni jundu gbogbo wa Galibu ẹrú rẹ̀ ni wa. bàbá lórílẹ̀ min al-Galibina walakinnahu li Sheikh Adam. bàbá àwọn ńláńlá àwọn mọ̀nyàmọ̀nyà bẹ́ẹ̀ bàbá wa Agodi n'Ìlọrin min al-Galibina walakinnahu li jundina. Sheikh Adam pọ̀ débi pé tó bá yẹ pé wọn bá lọ mú wa wálé wọn wá kéwù ni àbá yà nǹkan sínú ayé. ẹ dán torí tọ́ lọ́hùn àtànàbẹ̀ kan fún mi ní ìṣẹ́jú márùn-ún ni kò ní kọjá 5 minutes náà. Sheikh Adam nìkan ni ó rí ọ̀la ó rí òní látànà. kìí ṣe pé torí gba wá sílé wọn wá kéwù. bàbá kan bẹ lọ́dọ̀ Alábẹ́òkúta ìmáàmù Òwu tó jẹ kí ìmáàmù tí ó wà ń bẹ̀ yìí tó jẹ ọ̀rọ̀ tó ní náfídàkì ni mò ń sọ yẹn tó lẹ́sẹ̀ lẹ̀ bàbá yẹn bàbá tó bí wọ́n já lájọṣe pẹ̀lú bàbá wa àgbà Ayédára wọ́n aláwọn ọmọ wọn wá sílé kéwú kádàrá jẹ́ kí bàbá ìmáàmù yẹn ṣáájú bàbá yẹn kú níjọ́ tí bàbá yẹn kú bàbá tó bí wa ń kí Sheikh Adamu ó fi ohùn ránṣẹ́ níbi fìdáwọ̀ ọmọ yẹn ó ní abẹ́gi lòun ọmọ wa bá Sheikh Adamu bàbá Sheikh Adamu jókòó lábẹ́gi báyìí ṣé gbogbo táwọn yàrá ruwa kì í àwọn ẹni tó sì ṣe ruwa kì náà ni mo ní wọ́n ti parí ẹ̀ ni ẹ kó kíní kó lẹ́rù wa torí tọ́ lọ́hùn ó rẹ̀ kó kó lẹ̀ lónìí ẹ kó kó ẹ palẹ̀ mọ́ ẹ lónìí. bàbá yẹn nígbà táwọn ọ̀dọ́ Sheikh Adamu wa sọ fáwọn wípé bàbá wa gbà pí àti gbogbo ẹ̀yin bàbá ní Markaz wọ́n ní bàbá Sheikh Adamu wa sọ fáwọn pé ẹ jẹ́ kọ́ ọmọ yìí lọ kàwé kó tó wá padà wá kéwú wọ́n lọ́la kan bọ̀ wọ́n máa jà sí mọ́mù níbi tó ti wá ntí wọ́n fi já ni pé kò kàwé.
wọ́n lá inú àwọn òdùn àwọn wa lè mú padà sábẹ́kúta àwọn wa lọ mú lọ àwọn àrùn Islam àwọn anìkó máa gbọ́dọ̀ bàbá yìí dára pé táwọn bá mú lọ abẹ́kúta wọ́n lè má kéwú wọn ìgbà tó wá parí skul sàtẹ́wá ní ó ti kàwé tán bàbá níjọ́ ló mú lọ tó ti kàwé tán ètò ti kàwé náà ti dàwá ní ó yá kéwú níjọ́ tí wọ́n fẹ́ jẹ ìmáàmù ní Òwu lọ́dọ̀ Ọbásanjọ́ yẹn àwọn bíi 10 ni wọ́n ń jà sí ìmáàmù gbogbo wọn ni wọ́n jẹ́ ọmọ kéwú ṣùgbọ́n òun nìkan ló fi ìwé kún tiẹ̀. La ilaha illallah ní ti Sheikh Ademoye ti rí ṣáájú. ẹ wò Sheikh Ademoye gbogbo àwọn tí wọ́n sọ fún yín bá ń bá ń jẹ̀nu sọ̀rọ̀ ṣeré nínú tí Sheikh Ademoye ti fi ṣeré lánàá ni. ṣeré ni. àwọn ń bá ń jẹ̀nu sọ̀rọ̀ ẹni tó ń bá ń jẹ̀nu sọ̀rọ̀ tá a lẹ́nìkan tó sọ̀dọ̀ lóríire àwọn bàbá tí ò mọjọ́ tí wọ́n mọ ẹjẹ́ ká wo kíní kankan fi ṣéǹjì orúkọ ọmọ tí wọ́n kó èmi àti ẹ jáde tá a dèèyàn tá a ní wọ́n ríran àwa tá a ríran táwọn ọmọ tá a ń kó jáde ò tí ì dèèyàn tá a ń kí wọn. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ fi ibi tẹ́ wàhálẹ̀ tẹ́ fẹ́ lọ bòmí ẹ fẹ́ kó ń bòjì lọ bí òrùn ẹ ń lọ jọyìn ẹgbẹ́ tẹ́ padà sunkún lálẹ́ nínú àsùnta ọ̀gá ló poná ẹnìkan ò mọ nìkan tó líle rìn ju àwa tá a dó yìí lọ tá a bá sọ fún yín pé kò sọ́nà níbì kan a tètè sọ fún yín pé ọlọ́mbrẹ́là ẹrù ló máa dà tílẹ̀ bá ṣú ni bẹ́ẹ̀ ṣe jòkó níbí báyìí àdúrà tẹ́ máa sọ fọ́lọ́ ni pé ọlọ́mọdé padà sínú ẹni tí ò ní lè jòkó lábẹ́ tẹ́ǹtì bí báyìí mọ́ baba LAGEGE tó ní afa Musa Yadakumullah. kí ló wí níbẹ̀ yẹn wọ́n sọ nípa bàbá wa Mọ̀lánà Sheikh Abibullah fún wa nítorí pé àbá Yesaloonaka yìí mọ̀ ń bọ̀ àbá kí ló wí Musa. Shakhsiyatu Maulana Sheikh Samatil Fadil Mudirul Markaz. baba LAGEGE ń tó jẹ́ kémi dá wọn mọ̀ ń tó jẹ́ kìí ṣe pé kéwu wọn mo ké ju tẹgbẹ́ lọ àwọn tá a jọ ké pọ̀ àwọn tó yé jù wá lọ́pọ̀ ṣùgbọ́n àwọn tó dúró níbi táwa wà ní òpọ̀. àwọn tí kéwù wọn yé jù wá lọ́pọ̀. àwọn tá a jọ ké pọ̀ àwọn tó yé jù wá lọ́pọ̀ àsìkò ní mo jẹ́ pé mi fẹ́ kó sọ máa lọ sọ yókù lálẹ́ ní island ṣùgbọ́n àwọn tó wà níbi tá a wà níbi tá a dúró sí yẹn kò dàrú o ẹ má jẹ́ kó ní ṣàkùṣàkà kan níwájú ẹnìkan pé àbí tọ́mání ọmọ bàbá LAGEGE tẹ́ bá ti rí wa ẹ má tó lọ bòmí ma o ó dìbò tẹ́ bá rán dákìmọ̀ kẹ́tọ́ máa kà ọmọ wa o ọmọ bàbá LAGEGE ló dúró yìí tinú ọmọ bàbá LAGEGE ló jókòó yìí títà tí ẹ bá tún dáhùn kọ́ ọmọ bàbá LAGEGE tó lọ opportunity ọ̀tọ̀ o ọmọ bàbá LAGEGE tó ń ṣiṣẹ́ ọ̀tọ̀ o. àwa kò síbi tá a ti lè sọ bẹ́ẹ̀ síwèrè bá pé gba tí wọ́n bá jókòó jọba yìí àwọn sọ fún wa pé ọmọ bàbá LAGEGE ni wa sẹ́yìn bá máa lọ lọ́rin àbí kó yọ náfìlà kó tó lọ bẹ̀ tẹ́mi bá débẹ̀ máa sọ fún wa pé èmi o ọmọ bàbá LAGEGE ni tó ìyẹn ò níyè méjì nú tó o bá ti fẹ́ gbọ́ má wulẹ̀ pè mí lọ́rọ̀ ṣùgbọ́n bàbá LAGEGE tá à ń wí yẹn ń tó jẹ́ kẹ́lòmíì máa bá wọn ṣọ̀tá kò dá wọn mọ́ ni akọ nígbà tá a wà ní sanawula ìdádi wọ́n ní àlè ìsánú àdúgbò mọ̀ jẹ́hìlá èèyàn ó máa bá ń tí ò mọ̀ ṣọ̀tá kò sì mọ̀ pé ń tí ò padà wúlò fún òun lòún bá ṣọ̀tá nígbàmígbàmí kan ní sáà níta ń lò yìí tó kọjá bàbá LAGEGE kíkàlùkù dẹ̀ lọ wọ́n nu gbogbo àwọn tí wọ́n ń sọ kọ́tọ̀ kọ̀tàn sí bàbá LAGEGE nítorí kámábàjì àlàáṣe ní májìyà lọ́fà kéwù tí wọ́n bá ná. لقد قيل كثير من السلف الصالح عن شخصيته الكريمة. nínú àwọn tí wọ́n sọ nípa Maulana Sheikh Abibullah Ademoye Al-Ilory ni wípé. وقال الإمام علي كرم الله وجهه. Imam Ali ló ti kọ́kọ́ sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ń jọ tí mo wá gbọ́ tí mo wò mo wá rí wípé bàbá LAGEGE ni wọ́n ń júwe fún wa kí ló sọ ń bẹ̀. الكل يراك بعين طبعه فلا تنتصر من القبيس فلا تنتصر من القبيس أن يراك نقيا. wọ́n ní gbogbo kálukú ó máa rí ẹ bóun bá ti rí ni kìí ṣe bí wọ́n ti rí màá máa rí yín bí mo ti rí mi ò lè rí yín bẹ́ẹ̀ ti tó. فلا تنتصر من القبيس kéwù dáadáa. أن يراك نقيا. ẹni tẹ́rẹ̀ wà lára rẹ̀ má expect pé ó máa rí ẹlẹ́ni tó mọ́. ولا من البخيل أن يراك كريما. ó lè expect kí àwọn kó rí ẹlẹ́ni tó ń tọrẹ àpà ló máa pè é
torí tí wọ́n dá mọ́hún làwọn tí wọ́n bá ti wá na alápàlélẹ̀ ẹ̀ bó ṣe náwó. ولا من المنافق أن يراك صادقا ولا من المنافق أن يراك صادقا wala min al-munafiki an yaraka sadiqan má expect pé munafiki máa rí ẹ lẹ́ni ní olódodo munafiki tiẹ̀ náà lòun náà rí ẹ babalágége ni mò ń júwe má bọ́ àbáyé. وأن وابب منبع رحم الله تعالى wábì bùnú mọ̀ n bá òun náà tún sọ ń tá fi dáṣẹ́ àbíbù tò ní mọ̀. قال ما من عبد يعلم الله نيته الصادقة. báyìí ní kí babalágége kì í wo pé ẹnìkan kan bú wọn ẹ lè ní kí baba kí wọ́n rí pé wọ́n lè torí èébú ẹnìkan kí ẹ má sọ nǹkan mi. ما من عبد tó bá jẹ́ pé bàbá yẹn ò lánìyàn rí ni wọ́n ti máa dákẹ́ fáwọn táwọn èèyàn ń sọ. wábì bùnú mọ̀ n bá ló já mọ́ àníyàn babalágége ó ní. ما من عبد يعلم الله نيته الصادقة ó ní kò sí nínú ẹrú kan tọ́lọ́ ti mọ àníyàn rẹ̀ táwọn èèyàn ò gẹ́ẹ̀tì àníyàn ẹ̀. إلا لو كادت السماوات والأرض ó ní kódà kí gbogbo ohun tó wà ní sámà àtilẹ̀ kó kúrò láwọn tìwó yẹn. لجعل الله له لو كادت السماوات والأرض لو كادت السماوات والأرض kí wọ́n tún papọ̀ kó má jẹ́ ìwó kó jẹ́ ìwòsì. لجعل الله له kí ogun wọn kàn wá kójọ kí wọ́n wá fèsì babalágége tó sì jẹ́ kí babalágége ò ní nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run. لجعل الله له من بينهما مخرجا. pé Allahu akbar kó lè òkè bó ṣe dòkó yẹn náà. laja'ala Allahu lahum min baynihima makhrajan gbogbo ìgbà tí wọ́n bá ti ń pètè pèrò aburú wọn yẹn ẹ ní ma bí babalágége ó ṣe yọ lára wọn. ó mọ tí wọ́n ń pè lásàsí ni. ta ló sọ fún yẹn pé alùsùn náà làwọn tó rí yẹn gbangba wọn lẹ́rí ẹ̀rí kọ̀rọ̀ wọn èèyàn máa ranjú sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó má ní kankan tó ń ṣe ní kọ̀rọ̀. kí ló tún mú Musa. قال أحد من السلف الصالح ìkan nínú àwọn ẹni rẹ̀ ó tún júwe babalágége fún wa. لا تهرب من قوته الوحيدة والله ó ṣáàkì gbogbo wa ó ní má ba ènìyàn jà má kojú ìjà sí o wọn wá ní ta ni. من قوته ẹni tó já sí pé kò mọ nǹkan kan tá a papọ̀ mọ́ nǹkan kan kò ní kinní kan tó lè papọ̀ mọ́ kinní kan kò ní kinní kan tó fẹ̀yìntì kò ní kinní kan tó lè pè ṣùgbọ́n ẹnìkan tó ní lọ́lọ́run wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ má dájú ìjà kọ́ o babalágége ò ní kinní kan ní kọ̀rọ̀ wọn ní lókè wọn ní nílẹ̀ wọn ní níwájú jọ lọ́wọ́ máa bọ̀ àfáà من yìí. قوته الوحيدة هو الله وقال وليم شكسبير ليس هناك شيء أسوأ من أن يصافمك وأنت تقرأ التبرير ليس هناك شيء أسوأ من أن يصافمك babalágége babalórí lé ní gbogbo tíra tí wọ́n bá sọ pé ẹnìkan ò lè tú wọn ní kí wọ́n gbé àwọn lè tú wọ́n wá kéwù dáadáa kí wọ́n lè máa ليس هناك شيء أسوأ من أن يصافمك وأنت تقرأ التبرير wọ́n ní lẹ́yìn ṣàṣẹ kò sí kinní kan tó àṣìwá kò sí kankan tó burú tó. من أن يصافمك káwọn èèyàn máa ṣe é gbọ́. وأنت تقرأ ẹgbọ́n nùtọ̀ yìí kò sí kankan tó burú tó káwọn èèyàn máa ṣe é gbọ́. Musa kẹta وأنت تقرأ التبرير. kí wọ́n wá kọ àti wá ṣàlàyé ara rẹ pé ntí mò ń wíri wọ́n ń ṣe é gbọ́ ìwọ́dẹ sọ tó wí fáyé gbogbo ìgbà tí a bá ṣi babalágége gbọ́ ni babalágége máa sọ àlàyé ntí wọ́n ń sọ pé ẹ̀yin lẹ́ẹ̀ nílà káyé ni ò jẹ́ gbọ́ mi yé. وقال أحد من الحكماء wàkọ́lá adúmínà lè kà máa yìí tó وقال dájú. أحد من الحكماء لا تعامل كل الناس بأسلوب واحد لا تعامل كل الناس má bá gbogbo èèyàn lò bí usulubin wahidin. ẹ wọ babalágége ọ̀tọ̀ ni bí wọ́n ti ń bẹ̀ mí lò ọ̀tọ̀ ni bí wọ́n ti ń bá àdéhìí lò ọ̀tọ̀ ni bí wọ́n ti ń bá jákèmánù lò ọ̀tọ̀ ni bí wọ́n ti ń bá píye lò la tu'amil kullan nas. بأسلوب واحد وكل المرضى فليس كل المرضى يأخذون نفس الدواء. kì í ṣe gbogbo àárẹ̀ ló jẹ́ pé oògùn kan ṣo ló lè fi wo gbogbo wọn
kan bẹ bàbá mi àgbà ọ̀gá gbogbo wa nílé bàbá wa onílé márùn lẹ́sà kúlù mọ́rọ́dọ́ yakusuna nafusa dawai. o lè máa fi oògùn òtútù wo nínú ẹni tó bá yẹ kí o fẹnu bá sọ̀rọ̀ fẹnu bá sọ ẹni tó bá yẹ kí wọ́n nà ní àmà wọ́n nà lámà ẹ rí i pé àwọn tí baba Lágége bá nà àmà má lórí àmà ló fi tì wọ́n àwa tí bílálà fi tì wá wọ́n fún wa ní bílálà ẹ rí i pé baba Lágége ò fi àmà sórí wa torí wọ́n mọ̀ pé orí tiwa yóò nídìí àmà àwọn tẹ́ ẹ rò pé kí wọ́n nà àmà sí yẹn ó ní bàbá yẹn ó ní ó ti di ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní wáyà ló dì mú ó ní ṣùgbọ́n ó ti di transformer mú mo wá rí pé òun gangan ló di transformer mú. ẹ rí i pé ó ti di transformer mú fúnra rẹ̀ tí o bá di transformer mú ẹ rí i pé gbogbo ń ta àrò kó wà lára ẹ̀ ní kéwú kò dẹ̀ sí lára ẹ̀ mọ́. nítorí pé láàtò hárì man quwwatu wal wahid wallah ó ń dájú kọ baba Lágége láti ja baba Lágége lógun Markaz ló fẹ́ jà lógun Adama Al-Ilory Adama Al-Ilory Adama Al-Ilory Adama Al-Ilory. ọba tó fi wá mọ̀nà lójú Al-Ilory dákun máa ṣí wá lọ́nà lẹ́yìn Al-Ilory. Adama Al-Ilory ìjọba àgbà Adama Al-Ilory. ọba tó fi wá mọ̀nà lójú Al-Ilory dákun máa ṣí wá lọ́nà lẹ́yìn Al-Ilory. Adama Al-Ilory Adama Al-Ilory. Adama ṣòun la fa wa Adama àwọn la fa wa. Adama Al-Ilory Ọ̀yọ́ Adama Al-Ilory. ọba tó fi wá akọ́ládé lójú Al-Ilory dákun máa ṣí wá lọ́nà lẹ́yìn Al-Ilory. ọlọ́njẹ́ àrí bàbá Yah Satar pẹ́ náà tó iná jẹ́jẹ́ ẹ̀ máa kà lọ wọ́n ní mọ́tò kan dí ọ̀nà alámakò wọ́n ní lórúkọ mọ́tò náà Benz ní Mercedes Benz ẹ jọ ẹ lọ bá wọn ní ká má wọrí wọn máa lọ gbé nsìn bàbá wa PA Mọ̀lẹ́ni Apátírà wọ́n ní kí wọ́n bá wa tọrọ àdúrà fún bàbá wa. wọ́n ní kí bàbá Yah Satar ẹ sì ní sùúrù níṣẹ́jú kan. kí wọ́n ṣàdúrà fún bàbá wa Yah Satar níṣẹ́jú kan.